lórí àkọlù táwọn agbésùmọ̀mí ṣe sí iléèwé community grammar school tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ náà láṣìwà. Alhaji Oriyomi Hamzat wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àkọlù ńlá táwọn agbésùmọ̀mí tí wọ́n ṣe sípínlẹ̀ Ọ̀yọ́. ẹ̀ẹ́dẹ́kan dábọ̀ ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi. àwọn Yorùbá bọ̀ wọ́n ní tíyẹn bá jorí àwọn pé àánú ó ṣèyàn torí pé kí ni dandan ìyẹn gbúdọ̀ sunkún. ẹ wá wo bá Alhaji Oriyomi Hamzat bí wọ́n ṣe ń sunkún látàrí ìpakúpa tí wọ́n pa alàgbà Michael Oyedokun ọ̀kan nínú àwọn olùkọ́ iléèwé yẹn community grammar school ní Oríire local government area nípínlẹ̀ Ọ̀yọ́ táwọn agbésùmọ̀mí tí wọ́n ṣe àkọlù sí. ẹ̀yin tẹ́ ò bá ti rí fọ́nrán yẹn ẹ wo comment section fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí Telegram channel wa àti WhatsApp channel wa wà ń bẹ̀. ẹ lọ wo bọ́n ṣe dúnbù bàbá yẹn wọ́n mú idà jáde wọ́n sì fi rẹ́ ọrùn bàbá yẹn wọ́n rẹ́ sọ́lẹ̀ wọ́n gé orí ẹ̀ kúrò lára ẹ̀ wọ́n sì pa bàbá yẹn nípa àfọ́náfọ́sù. bàbá tẹ́ ń wò tí wọ́n pa yìí bàbá ọmọ kan ni o ọkọ ẹnìkan ló jẹ́ bó ṣe wà yẹn wọ́n pa bàbá yẹn lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá àti wọ́n ń bì í lókè ọ̀yà lọ́hùn láti máa ń gbọ́ tẹ́lẹ̀ pé wọ́n ń pa pé wọ́n ń pa àwọn èèyàn nípakúpa wọ́n ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò wọ́n ti dé sílẹ̀ Yorùbá báyìí. ẹ wá gbá àwọn ọ̀rọ̀ ńláńláńlá tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu Alhaji Dr. Oriyomi Hamzat. wọ́n ní ṣe rínú igbó tí wọ́n kán sí yẹn torí tẹ́ ò bá gbàgbé ní kòpẹ́kòpẹ́ yìí làwọn agbésùmọ̀mí yẹn ni wọ́n ya bo Old Ọ̀yọ́ Park níbi tí wọ́n ti pa àwọn aṣọ́gbó ọba bíi méjì àbí mẹ́ta tí wọ́n pa wọ́n tó jìbọn wọn lọ tó túmọ̀ sí pé àwọn pípò yẹn ò ṣẹ̀ṣẹ̀ wà nínú igbó yẹn o wọ́n ti wà nínú igbó yẹn tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ sì làwọn ìjọba ò fura. àwọn ìgbésẹ̀ tó yanrantí tó yẹ káwọn ìjọba ti máa gbé lórí ọ̀rọ̀ àwọn pípò yẹn wọ́n gbé o ṣe nínú igbó tẹ̀ ń wò yẹn wọ́n ló nídìí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú inú igbó yẹn ẹni tó bá kàn wọbẹ̀ tí wọ́n fi jáde sí Niger wọ́n sì wà nínú igbó yẹn o tí wọ́n sì rìn bẹ̀ kódà wọ́n ní igbó yẹn léèdì sí Sẹ̀mẹ̀ ó léèdì sí Sẹ̀mẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ní igbó yẹn léèdì sí tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ti bẹ̀rẹ̀ sí ní jáde tẹ́lẹ̀ pé àwọn ti rọ̀gbà yíbó yẹn ká wọ́n ti yí káàkiri nípínlẹ̀ Kwara bẹ́ẹ̀ ni wọ́n ti wà nípínlẹ̀ Ọ̀yọ́ ń bí pa àwọn àmọ̀tẹ́kùn àwọn civil defence àwọn ọmọ ológun àtàwọn ọlọ́pàá pé wọ́n ti sọ̀ráǹdì igbó yẹn igbó tí wọ́n sọ̀ráǹdì yẹn tó ti lérò pé kódà wọ́n láwọn ti ta àwọn tí ń bẹ nípínlẹ̀ Kwara lólobó káwọn náà guide kó máa watch bóyá wọ́n máa gbàbẹ̀ yẹn jáde àmọ́ igbó tẹ́ ń wò yìí wọ́n ní igbó yẹn ọ̀pọ̀lọpọ̀ bí ló lead sí. Alhaji Oriyomi Hamzat wọ́n sọ̀rọ̀ nínú fọ́nrán ilé tí mo mú wáyé ẹ̀ẹ́dẹ́kan dábọ̀ ẹ̀ súnmọ́ bí ẹ̀yẹ èèyàn mi ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́tí wọn afẹ́tí gbéyàwó ọ̀rọ̀ torí nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ó ní agbára. bàbá tí wọ́n padànù yẹn àròkò ńlá ni wọ́n fi pa sí àwọn ìjọba káwọn ìjọba bá lè máa sá jànàjànà káàkiri. ẹ rí i pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Ṣèyí Mákindé wọ́n ti sọ wípé gbogbo nǹkan táwọn pípọ̀ yẹn bá ti fẹ́ làwọn ó ṣe báyìí o láti rí dájú pé wọ́n dòla ẹ̀mí àwọn tí ń bẹ lákàtà wọn pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké yẹn àtàwọn olùkọ́ tó kù mẹ́ nínú olùkọ́ 7 tí wọ́n mú wọ́n ti pa kan dànù báyìí ó kù 6 àwọn ọmọ kéékèèké tí ń bẹ ń bẹ wọ́n ní 39 ni wọ́n kọ́lọ́ ọba Èdùmàrè kó ètò bá fún wọn ṣe o kó ètò dòla ẹ̀mí àwọn pípọ̀ yẹn kúrò lọ́wọ́ àwọn àṣebi àwọn àṣekà yìí eléyìí ní agbára ó rinlẹ̀ dòdòdò ó kálé ó kókó bẹ́ẹ̀ ló pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́kún gidigan kókó tí ẹ̀ kì í ṣe léè tí wọ́n pa bàbá yẹn bó ṣe pa bàbá yẹn ó ti ní agbára jù. èèyàn mi ẹ má jẹ́ ń dènà pẹ̀lú ẹ jẹ́ ń gbé Alhaji Dr. Oriyomi Hamzat wọlé kẹfà balẹ̀ wàá gbọ́ wìnrìn lẹ́nu wọn. Ìkànnì Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí níbi tá a ti máa mú wá fún yín àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá àbálẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ fún gbogbo ẹ̀yin ojú tó lẹ́gbẹ̀ẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa bẹ́ẹ̀ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè é ohun gangan ní ó máa ta yín lólobó ní gbogbo tàbá ti ń ju fọ́nrán sórí láì dé ìnà pẹ́nu ó yá ẹ̀ ń so níbẹ̀. Now, the issue of Oriire local government. Ẹ bá ń pọ̀ ọkùnrin kó dúró níbí mo ní ìdáhùn béèrè kan tí mo fẹ́ bí kó máa dá mi lóhùn ọkùnrin tí ó receive call ẹ dúró níbí
Igbó tí ó yí Òkè Ògùn ká yẹn, I want to start from federal government. Ẹ̀rù tí ń bà mí ti pẹ́. Ní tó dẹ̀ jẹ́ kí n jáde láti wá ṣe tí mò ń ṣe. Mo sunkún lọ́sàn yìí. Inú mi bàjẹ́. Tí mo ṣe wà emotional tó nípa ìṣẹ̀lẹ̀ yẹn. Ọlọ́run kó mú gọ̀ sórí social media gan. Pàápàá jùlọ àwọn tó bá tán ṣe torí òṣèlú àbáwọn míì tọ́lọ́run kàn dá wọn bẹ́ẹ̀, ó kàn dá wọn bẹ́ẹ̀ tọ́rọ̀ òye bóyá torí ẹ̀sìn wọn tán fẹ́ promote or whatsoever. Ọlọ́run kó wọn sórí social media gan tán gọ̀ gan. So I will not address them. Torí pé téèyàn bá ń lọ ibìkan tó bá ń lẹ́kọ̀ọ́ máa já tó ń gbó ẹnìyàn rí débi tó ń lọ. Because tó bá yẹ pé bó ṣe rí lára mi ni, màá ti máa yọ glasses ojú mi, màá ti máa fi handkerchief nu ojú tẹ́ ti máa rí pé omi ń dà lójú bọ̀bọ́ yìí. Aburú ńlá ni. Aburú ńlá tí ò sí ń ta lè fi quantify ẹ̀ nílẹ̀ Yorùbá ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. I want to start from federal government. Please, sir. Please, sir. Please, sir. Ẹ̀yin tí ọ̀rọ̀ ètò ààbò kàn àti ẹ̀yin bóyá Ministry of Federal Ministry of Tourism, bóyá Federal Ministry of Tourism ni New Old Oyo National Park, Old Oyo National Park, igbó ńlá tó yí Òkè Ògùn ká, gbogbo àtòkè Ògùn àtògbómọ̀ṣọ́ tí wọ́n bá wọ inú igbó láti Niger State, wọ́n á jáde sí oríire tí wàhálà ti ṣẹlẹ̀ yìí. Tí ẹ bá mọ̀, ẹ lọ mọ̀ wípé wàhálà ti dé. Tí wọ́n bá wọ inú igbó láti Niger State, wọ́n á jáde sí oríire tí wàhálà ti ṣẹlẹ̀ yìí. Tí wọ́n bá wọ inú igbó láti agbègbè Òkè Ògùn, wọ́n lè jáde sí Benin Republic. Kí ni wá ń sọ? Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò sí tá fẹ́ ṣe nípa igbó yìí. Igbó federal government ni. Federal government ò dẹ̀ ṣe nǹkan kan bẹ́ẹ̀. In fact, àwọn kan wà inú igbó yẹn gan wọn ìdáko ń bẹ̀, àbọ̀ ti dáko ń bẹ̀ sí. Federal government ò gbà wọ́n láàyè láti dáko. Imagine, federal government ò gbà wọ́n láàyè láti dáko nínú igbó yìí. Igbó yìí pọ̀ gan-an débi pé nígbà tí mo gbọ́ pé ìṣẹ̀lẹ̀ lóríire, mo kàn mí kanlẹ̀. Torí pé mo mọ nǹkan tó likely kó ṣẹlẹ̀ bá ṣe wọnú igbó yẹn lọ, ọ̀nà wọn á ti jìn. Wọ́n dẹ̀ lè lọ, wọ́n á tọ inú igbó yẹn tí wọ́n fi dé Niger State, wọ́n lè má já sí gbangba. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ṣé ti ń gbọ́? Tí wọ́n á fi dé Niger State, wọ́n lè má já sí gbangba tán bá ti korí bọnú igbó yẹn, tán tọ́ lọ. Igbó yẹn, òun ni ó fara, ó join ní Ọ̀yọ́ State àti Kwara State papọ̀. So ìgbà tí mo gbọ́ the other time pé wọ́n wá sóríire o ní níbi park wọ́n attack àwọn guard, àwọn forest guard. Mo ń sọ gbà pé wàhálà ti dé. And go ẹ lọ padà wo Àgídìgbò. I was on here on Sokanwa. I mentioned it. I keep shouting igbó kan bẹ́ẹ̀nbẹ́ yẹn. Láti ìgbà títí Kwara State ti bẹ̀rẹ̀ ni mo ti sọ wípé igbó kan Kwara State tí wọ́n dé yìí, Ọ̀yọ́ State á láti gbéra báyìí, á láti ṣiṣẹ́ báyìí. Tí mo bá ti sọ, Fẹ́mi Babalọ́lá náà sọ wípé Ọ̀ṣun State náà wọ́n láti ṣiṣẹ́ pé wọ́n kanra wọn. And I'm not saying Oyo State government is not doing anything. I will not come here to condemn anybody. But mo fẹ́ pè yín ìjọba àpapọ̀, èyí tó kọ́kọ́ kan ẹ̀yin nìyẹn, òfin tẹ́ ẹ bá máa bá wa ṣe. Tí igbó yìí, tí igbó yẹn bá fi kúrò ní igbó tí a fi dẹ̀bìtì sáwọn èèyàn, kan sọ ni, ta ni ọ̀rọ̀ rí wọnú igbó yẹn? Àwọn tí wọ́n wá attack wa, ẹ mọ́jọ́ tó ti wà nínú igbó yẹn kan tó bọ́ sí gbòòrò ni. Wọ́n ti ṣe iṣẹ́ wọn, wọ́n lè lo dídí ọ̀sẹ̀ kan bẹ̀, kódà wọ́n lè lo oṣù kan bẹ̀. School tẹ́ ti fẹ́ lọ jọmọ kó wọ́n ti mọ bẹ̀.
àwọn teachers tó wà ńbẹ̀ wọ́n ti mọ̀ bẹ̀ ọ̀nà tí wọ́n gbà wọ́n ti mọ̀ bẹ̀ àwọn ọdẹ tó ń ṣiṣẹ́ ńbẹ̀ yẹn wọ́n ti sọ wọn àwọn ọlọ́pàá tó wà ńbẹ̀ wọ́n ti sọ wọn wọ́n dẹ̀ mọ̀ pé táwọn bá fi kó sínú igbó yẹn in fact ọ̀nà tí wọ́n tọ̀ nínú igbó yẹn wọ́n ti mọ̀ àwa tá à ń lé wọn àmọ́ wọ́n mọ ibi tí wọ́n lè ambush sí láti ṣe security agent léṣe. So ìjọba àpapọ̀ ẹ̀yin ni ẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ bá sọ̀rọ̀. Igbó yẹn security threat ni fún wa ní Ọ̀yọ́ state. Security threat ni fún wa nílẹ̀ Yorùbá. Security threat ni fún wa. You need to do something about it, please. Please do something about it. Tí èèyàn bá jẹ orí ahun yóò sunkún. Ṣé rí nílẹ̀ Yorùbá ń bì? Àwa kì í ṣe ìsọ̀rọ̀ Allah. Tí èèyàn bá jábọ́ lẹ́yìn mọ́tò, tí màálù jábọ́ lẹ́yìn mọ́tò, àwa ò ní sáré gbé màálù. Èèyàn la kọ́kọ́ máa gbé. Àwa mọ value èèyàn. Ẹ̀jẹ̀ èèyàn jọ wá lójú, ó jẹ wá lógún, ó nítumọ̀ sí wa. Àwọn èèyàn wa ò kì í kú dànù ká sọ pé nǹkan kan ìsọ̀rọ̀ Allah ni ẹ sáré sín ẹ̀bùn mọ́lẹ̀. No, àgbédélé wọn. Àwọn ẹbí wọn mọ̀ pé ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀. Àwọn ará àdúgbò lọ kí wọn. A tún máa ń ró òkú nílẹ̀ Yorùbá tó bá kú tí ò tẹ́ wa lọ́rùn. A tún máa ń ró òkú. A nígbàgbọ́ pé tá a bá ró òkú, ó lè lọ padà pa ẹni tó pa á. Tá a bá fọ̀bẹ lé lọ́wọ́ ọ̀bẹ yẹn ni ó fi gún ẹni tó pa pa. We do that a lot in Yoruba land. This is where we value human being. We value human being, we value relationship. We value humanity. This is Yoruba land. Ìgbà tí a ti ń rírun nǹkan bẹ́ẹ̀ yẹn tó ń ṣẹlẹ̀ níbi tó ti ń ṣẹlẹ̀ yẹn, Mùsùlùmí ń bẹ́nu wa, bí Kìrìsìtẹ́nì ń bẹ́nu wa, àwọn aláwo oníṣẹ̀ṣe ń bẹ nínú wa. We don't kill ourselves. Ọjọ́ Iléyá la máa ń dú ẹran. Ọjọ́ Kérésì náà a lè dú ẹran, a lè dú adìẹ. Ọjọ́ Easter a lè dú ẹran, a lè dú adìẹ. Tá a bá fẹ́ ṣe ìnáwó ńlá, a máa dú màálù. We don't slaughter human being. We don't do that in Yoruba land. We don't do that. It's an abomination. Ẹ̀jẹ̀ tó bọ́ sílẹ̀ yẹn, tó bọ́ sílẹ̀ lẹ́yìn níbi tí wọ́n bá ti dú ènìyàn yẹn, aburú ni nílẹ̀ Yorùbá. It's a taboo. Nílẹ̀ Yorùbá, it's a taboo. Téèyàn bá pokùnso nílẹ̀ Yorùbá, ẹni tó bá kọ́kọ́ rí, wọ́n gbọ́dọ̀ tọ́jú ẹ̀. Tó bá kọ́kọ́ rí pé òun rẹ́ nìkan tó so, wọ́n gbọ́dọ̀ tọ́jú ẹ̀. Ó ní bá a ṣe máa ń ṣe é. Àwa kì í ṣẹranko èèyàn ni wá. We don't kill our fellow human being like an animal. We are human beings. Please, federal government, we are begging you, do something about that Old Oyo National Park. Security threat ni fún wa. That is that for federal government. Now, ẹ̀yin tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ìdòṣèlú, kẹ́ tó sọ dòṣèlú. Ǹjẹ́ ẹ mọ àwọn èèyàn tí wọ́n jí kó sá? Àwọn ọmọ kéékèèké ọmọ ọdún 4 tí wọ́n lè help ara wọn. Ọmọ ọdún 4 tí ò lè struggle. Ọmọ ọdún 4 tó jẹ́ pé ó yẹ kó sì wà nínú ilé kan máa daṣọ bò mọ́ra nínú òjò, wọ́n kó wọn wọnú igbó lọ. Wọ́n nà wọ́n dà wọ́n nù, wọ́n na àwọn tíṣà wọn níṣẹ́jú wọn. Subhanallah. Tó bá wẹ̀, o lè pè mí ní gómìnà ẹlẹ́kún. A wà bẹ lọ́n kọ́ fọ́ ṣẹ̀ nínú ilé yín. Káwò bóyá wà máa rẹ́rìn ni. Ó yá, pè mí ní gómìnà ẹlẹ́kún mo ṣe ń sọ̀rọ̀ yẹn. A wá máa bẹ lọ́n kọ́ fọ́ ṣẹ̀ nínú ilé yín. Bóyá wà máa rẹ́rìn ni. Ó mà ṣe o. Mr. Alamu Fọláwẹ̀,
Mrs. Salamu Fọláwẹ̀ ó ní obìnrin tó kọ́kọ́ bá a sọ̀rọ̀ yẹn tó jẹ́ principal tí wọ́n ní kó sọ̀rọ̀ táwọn ẹni bí tán gbé microphone tán gbé àwọn ẹni bí tí wọ́n gbé what do I call it tí wọ́n gbé phone tí wọ́n gbé sí lójú tán ní kó máa sọ̀rọ̀ principal Mr. Ojo Jonathan vice principal Mr. Olatunde Zaccheaus teacher ni Mr. John Ọlálẹ́yẹ teacher ni àwọn tí ẹ jí kó nìyẹn o Mr. Michael Oyedokun teacher ni Mr. Michael Oyedokun yìí òun ni wọ́n pa báwo náà ṣe pa wọ́n na bàbá yẹn wọ́n na ó sunkún ojú ẹ̀ pọ́n ó ti weak the next day tán máa ṣe wọ́n dẹ̀ yọ ọ̀bẹ jáde wọ́n dẹ̀ dù lọ́rùn fídíò tí mo wò yẹn ọmọ bàbá yìí á wò ìyàwó rẹ̀ á wò àwọn ẹbí rẹ̀ á wò as at this time l'Oyo State all social media engagement on politics should stop now tabamontanse all parties all aspirants all candidates don't contest l'Oyo State. We should stop all this engagement and focus on this particular matter. It could be anybody. It could be anybody. Kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. You don't get it. Wọ́n na bàbá yìí, ojú ẹ̀ pọ́n àgbàlagbà, ó ti sun ẹkún. Wọ́n dẹ̀ yọ ọ̀bẹ jáde, idà. Wọ́n dẹ̀ dù lọ́rùn. Wọ́n dẹ̀ gé orí ẹ̀ sọ́tọ̀. Ó dẹ̀ fọ ọmọ sílé. Ó dẹ̀ fi ìyàwó sílé. Ó dẹ̀ ní fámílì tí wọ́n ń wò pé bàbá wa lélẹ̀. I'll be the most stupid person on earth if I fail to come out as a real Oriyomi Hamzat on this matter. If I had any political ingredients to this, God sees my heart. My heart is bleeding. My heart is bleeding. See, I am who I am. I don't want anybody to like me. I don't want anybody to love me. I will not pretend. This has never happened in the history of Yoruba land. Ó lè jẹ́ ogun, ó lè jẹ́ nǹkan mi, ó lè jẹ́ nǹkan mi. Irú eléyìí ò ṣẹlẹ̀ rí, ogun ti dé. Federal government of Nigeria. Nígbà tí Hausa, Fúlàní tí wọ́n ń darí wa, ogun ìwọlẹ̀ Yorùbá báyìí. Ẹ̀yin olóṣèlú tẹ́ bá wà nínú APC, ó yá ẹ pé bàbá, ogun ti dé. This is real war. Wọ́n lè pa bàbá yẹn bó ṣe pa yẹn. Ká mọ̀ pé wọ́n pa o, àmọ́ bí tó ṣe o. See the highest level of humiliation. An elderly man was beaten. Tó sunkún. Wọ́n dẹ̀ record ẹ̀. Wọ́n dẹ̀ dù lọ́rùn. Wọ́n dẹ̀ record ẹ̀. Wọ́n dẹ̀ post ẹ̀. Somebody said, Alhaji Oriyomi, they have killed my uncle. She was, mi ò tiẹ̀ lè sọ, level tó wà bó ṣe sunkún time. They have killed my uncle. That man they beheaded is my uncle. Wọ́n á dẹ̀ máa wò lọ. Àwọn àbí wọ́n lérè nígbà ìjọba ta ni? Sígbà ìjọba Buhari ni? Sígbà ìjọba Jonathan ni? Sígbà ìjọba Yar'Adua ni? Wọ́n á ní nígbà ìjọba bàbá wa Bọ́lá Ahmed Tinubu.
wọ́n nígbà ìjọba ta ni wọ́n nígbà ìjọba ẹni tí ìlú fẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́, ẹni tí ibo olóṣèlú ò gbé wọlé, tí ibo aráàlú gbé wọlé. Wọ́n nígbà ìjọba ẹni táràlú dá sọ̀rọ̀ tí ìlú ò ní pé kó dẹ̀ má dáhùn. Wọ́n nígbà ìjọba rẹ̀ nírú ilé ìṣẹ̀lẹ̀. Ẹ jọ̀ọ́, ìtàn burúkú ni. We need to do something. I'm not condemning your government. You are doing well. Àti tòkè àti tìsàlẹ̀, you are doing well. But sáwà sọ pé Oriyomi ló wà níjọba nígbà tí èso ló wà ńbẹ̀, bẹ́yìn lẹ wà ńbẹ̀. Tó bá ṣe ń tọ́da náà ni, àtẹ́wọ́ lápá fún yín. I know you have this document with you, but permit me to read it for you. Permit me to read it for you, please. Now listen. Àwọn teacher ni mo kà fún yín. Àwọn student nǹkan. Ẹ má bá mi ká lọ. Mr. John Olaleye, teacher náà ni. Mr. Michael Oyedokun ni wọ́n pa. Mrs. Oladeji, teacher ni. Mary Akanbi, teacher ni. Ẹ wá máa gbọ́ wọ́n ní Baptist Primary School community àwọn adopted students ni mo fẹ́ máa kà yìí. Ibi ni omijé òtún ti gbọ̀n yìí. Tajudeen Rashidat Tajudeen ọmọ ọdún 11. Ahmed Rahman ọmọ ọdún 8. Abdulsalam Toilo ọmọ ọdún 4. Barakat Abioye ló dàgbà jù nínú gbogbo wọn, ọmọ ọdún 16. Fatima Jimoh ọmọ ọdún 15. Azan Asis ọmọ ọdún 14. Joshua Adeleke ọmọ ọdún 13. Samuel Oyedele ọmọ ọdún 7. Emmanuel Oyedele ọmọ ọdún 4, ẹ̀gbọ́n àtàbúrò. Ìdòwú Táíwò ọmọ ọdún 4. Christiana Akanbi ọmọ ọdún 2. Ó dàbí pé ọmọ yẹn ni tíṣà kan pọ̀n sẹ́yìn nígbà tó ń sọ̀rọ̀. Ó pọ̀n ọmọ nígbà tí ó ń sọ̀rọ̀ under duress. Christiana Akanbi ọmọ ọdún 2. Juwon Sunday ọmọ ọdún 7. Sikiru Salami ọmọ ọdún 3. Soliu Salami ọmọ ọdún 4, ẹ̀gbọ́n àtàbúrò ni. Ojo Joseph ọmọ ọdún 8. Lydia Adewole ọmọ ọdún 8. Testimony Jacob ọmọ ọdún 5. Kẹ́hìndé Kausara ọmọ ọdún 7. Ṣẹ́wà Ṣèyí ọmọ ọdún 7. Wàlíyá Bello Anoda ọmọ ọdún 4. Lydia Ọlọ́nlolúwa ọmọ ọdún 7. Dámiláre Ọdẹ́rìndé ọmọ ọdún 8. Deborah Adébọ̀wálé ọmọ ọdún 5. Aisha Ògúntówò ọmọ ọdún 10. Lẹ́gẹ́ Táíwò ọmọ ọdún 12. Balkis Àyánwálé ọmọ ọdún 8. Asa David ọmọ ọdún 10. Zuaibu Aliyu ọmọ ọdún 10. Ahmed Aliyu ọmọ ọdún 7. Muiz Aliyu ọmọ ọdún 6. Ẹ̀gbọ́n àtàbúrò 3 làwọn ilé. Jọmilójú Ògúnlọlá ọmọ ọdún 6. Agúnẹ̀ Noah ọmọ ọdún 8. Elizabeth Abadi ọmọ ọdún 5. Tosin Abadi ọmọ ọdún 9. Pius Stephen ọmọ ọdún 5. Anna Ojo ọmọ ọdún 14. Habidat Àyánwálé ọmọ ọdún 7. Àti Mary Gabriel ọmọ ọdún 6. Ọmọ ọdún 2 nínú igbó. Ọmọ ọdún 3 nínú igbó. Ọmọ ọdún 7 nínú igbó. Ẹ jẹ́ ká wò lọ́nà méjì. Ọlọ́run jẹ́ gbogbo àwọn ọmọ yẹn padà.
èyí tó bá pàdánù wọn tó bá rí bọ́n ṣe ń dúyàn lọ́rùn lójú ẹ̀ torí bọ́n ṣe ń nàgbàlagbà torí bọ́n ṣe ń fàbọn yọ ṣé bó ṣe lọ ló ti máa padà ṣé bó ṣe lọ ló ṣe máa padà ṣé ròrí ẹ̀ ò ní yí padà ọ̀ràn wo ni wọ́n dá wípé wọ́n jí láàárọ̀ wọn lọ skul kí ló yẹ kán ṣe tán ṣe torí pé wọ́n lọ kàwé ìgbà wo nílẹ̀ Yorùbá dìbò kọ ilẹ̀ Boko Haram ìgbà wo níwé kíkà dẹ̀sẹ̀ ńlẹ̀ Yorùbá ká jáde ńlé ká lọ máa kọ́ ọmọ níwèé ìgbà wo ló dẹ̀sẹ̀ ńlẹ̀ Yorùbá ká lọ sí skul ìgbà wo ló dẹ̀sẹ̀ ńlẹ̀ Yorùbá mathematics teacher ní máà tí wọ́n ní wọ́n pa ẹ̀ mathematics teacher ni gbogbo ẹ̀ ti waste síbẹ̀ yẹn ẹ̀ tó jẹ́ pé díẹ̀ ló kù tí ó rìtáyà tá a bá owó ìjìmá yẹn àtọmọ kékeré ọmọ ọdún 4 ọmọ ọdún 3 ọmọ ọdún 2 àwọn ọmọ yìí gan nínú igbó tí wọ́n gbé wọn lọ yẹn báwo làwọn ọmọ yẹn ṣe máa rìn ṣé kìí ṣe pé wọ́n ó di àwọn ọmọ ìlérí ara wọn lórí ọ̀kadà burúkú wọn yẹn tí wọ́n fi máa kó wọn lọ́nu igbó ṣá ṣé wọ́n ní máa wó àwọn ọmọ ilẹ̀ ṣé wọ́n ní máa fà wọ́n tẹ̀tẹ̀ ṣé wọ́n ní sọ àwọn ọmọ ìbáṣabáṣa ó mà ṣe o fine my job as a professional broadcaster you'll be thinking I'm not supposed to expose all this. But I want to ask you, why do I supposed to cover it? So you will do this normal thing now. Kéèyàn 10 kú ká sọ pé èèyàn kan ni. Kéèyàn 20 kú ká sọ pé èèyàn 2 ni. Ká má bàa create tension àbí. I want to ask you, kí ni tension máa cause tá bá create? Kó má bàa di wàhálà àbí. Èyí tó ṣẹlẹ̀ ṣé kò ṣe wàhálà? We have to create the tension. We have to let you know I'm not inciting public against you. I'm inciting public against bandits. I'm inciting public against kidnappers. I'm inciting public against Fulani X-Men. I'm inciting public against anybody that can come to a community and pack away the human being like them and start humiliating them. I'm inciting public against them because I don't think you are ready for us. I could remember last month I was at Shaki when one of our brother was shot. Èèyàn méjì náà yìnbọn mọ́. Ẹnìkan kú ẹnìkejì lọ wò hospital Ṣakí. I could remember vividly wípé lọ́jọ́ yẹn ìkan nínú àwọn tó interview mi sọ wípé àwọn local hunter tó wà lọ́dọ̀ àwọn tọ́jú wọ́n nídìí kan tọ́jú wọn ìtọ́dẹ̀ ń béèrè fún ni health insurance. Can you imagine? Local hunter tó máa bá wa prevent irú nǹkan tó ṣẹlẹ̀ yìí, they were asking for health insurance. Kíjọba take care wọn, kíjọba recognize wọn, kíjọba dẹ̀ fún wọn ní responsibilities. Gbogbo nugbó tá ń sọ ìyá wọn náà mọ̀ bẹ́ẹ̀. There's likelihood kan ti mọ bí táwọn yẹn wà before now. Kan dẹ̀ ti lé wọn dànù. Àwọn this same hunter nígbà tó ṣẹlẹ̀, wọ́n tẹ̀lé àwọn ẹni yìí, wọ́n lé wọn, wọ́n gbìyànjú. Ṣùgbọ́n ìbọn tí ń bẹ lọ́wọ́ wọn kò lè ṣe nǹkan kan, wọ́n láti sá padà. If not, àwọn náà kú ni kò sí tán fẹ́ ṣe. Àwọn tó ń jí wa gbé wọn ní àǹfààní sí ìbọn ńláńlá. Àwọn tí ó bá wa lé wọn dànù tán fi ní rí wa gbé, òfin ní kán má gbé ìbọn ńláńlá. Àwọn tó dẹ̀ ń jí wa gbé tẹ́ ẹ bá mú wọn, ẹ dá sọ fún wọn, ẹ ní pé wọ́n ti gbà foríjìn, ẹ kó wọn sẹ́nu iṣẹ́ ológun àbí iṣẹ́ kan àbí kẹ́ gbó fún wọn, kẹ́ tọ́jú wọn, àwọn tó ń jí wa gbé. Níbo làwọn ti ń rí ìbọn ńláńlá tí wọ́n yìn tó jẹ́ pé àwọn tó dẹ̀bi ẹ kán protect aráàlú, àwọn ọ̀láṣẹ àti ìbọn ńláńlá, ìbọn tí ń bẹ lọ́wọ́ àwọn ajínigbé yìí kò sí lọ́wọ́ ọlọ́pàá. Èèyàn lọ́lọ́pàá náà aṣọ nìkan ló differentiate wọn pẹ̀lú wa àti training tán gbà. So training tán gbà yẹn
wọ́n fún wọn training kíbọn ńlá máa bọ̀ iná ńlá kó jáde lẹ́nu ìbọn ńlá kò sí training tán fún wọn tó ní kán fọwọ́ dá padà rárá training báwọn náà ṣe kojú àwọn ará bí pẹ̀lú irinṣẹ́ gidi òun ni wọ́n gbà àwọn ọlọ́pàá wa gan ò ní irinṣẹ́ gidi lọ́wọ́ ká tó wá sọ àwọn local hunter àmọ̀tẹ́kùn wa ìbọn pòpò ni wọ́n gbélé wọn lọ́wọ́ dengon ní kò lè pa nǹkan kan jẹ ẹyẹ lọ ẹyẹ tó bá tún ti fòókè púpọ̀ jù ìbọn àmọ̀tẹ́kùn ò lè pa àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n gbà tó tún lóògùn wọ́n tún lóògùn wọ́n lówó wọ́n lóògùn the same salary ní gbogbo àmọ̀tẹ́kùn gbà I mean level 1 level 2 nǹkan the same salary ní flat salary ní àtọ̀gá àtọmọṣẹ́ kankan èló làmọ̀tẹ́kùn gbà tí wọ́n fi lè endanger life ara wọn tí wọ́n fi lè sọ pé pẹ̀lú owó tá ń gbà ó yẹ ká ṣiṣẹ́ ìfẹ́ ẹ̀kú and let me tell you àmọ̀tẹ́kùn ò lè ṣe nǹkan kan lókè ògùn if you want àmọ̀tẹ́kùn lókè ògùn láti ṣe nǹkan kan ẹ gbà wọn òkè ògùn sámọ̀tẹ́kùn yẹn àmọ̀tẹ́kùn cannot do anything in òkè ògùn local hunter does it better. Engage local hunter. Give them what they want. Empower them. Ẹ jọ̀ọ́. I keep saying this. Security is local. Security is local. Why is it that the only thing that you realize is local is politics? It's not only politics. Security is local. I am telling you, 100%. We might not go to Cambridge University, but we understand our society. We understand our community. You cannot handle Ibadan security the way you handle Okeogun community security. You cannot handle Okeogun community security the way you handle Ogbomoso community security. Security is local. Do something, please. Let's not politicize this matter. It is not a matter of politics. Security is the responsibility of every citizen, not government alone. Let me tell you. Tá bá ṣe nto yẹ ká ṣe. Okay? Àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ àfi rere. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní dàrú. Orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú. Gbogbo ilẹ̀ Yorùbá ò ní dàrú. Ẹ jọ̀ọ́. A kí yín. Bó ṣe ṣẹlẹ̀ níjọba ṣe take action. Dá ìpọ́jọ́ kejì gan ni wọ́n yan committee response kan látọ̀dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n máa ṣiṣẹ́ yẹn. Ẹ jọ̀ọ́. Whatever you can do. Kíyàn tó dókè Ògùn tó bá gbéra láti Mọ́níyà. A kan àwọn ààyè kan tó jẹ́ checkpoint àwọn local hunter látòkè Ògùn. Àwọn ọmọ òkè Ògùn ni wọ́n sponsor ẹ̀. Àwọn ọmọ òkè Ògùn ni wọ́n bí a bá kọjá lọ́dọ̀ wọn gan tán bá dáyàn dó tí wọ́n bá ní 1,000 yóò fún wọn bó bá ní 2,000 yóò fún wọn. Wọn kò jọba ò tọ́jú wọn. Ìdẹ́sẹ̀ bí ìjọba ò ríran rí wọn. Wọn ò mọ̀ pé wọ́n wúlò. Wọn ò mọ̀ pé wọ́n lè function. At this period of time, please, do something about them. Ẹ co-opt wọn. Ẹ fún wọn lówó. Wọ́n mọ̀ bí wọ́n ó ṣe protect the community yẹn. Ìyẹn bẹ́ẹ̀ yẹn o, protection là ń sọ. Ẹ wá jọ. Tí bàálù tiwa ò bá tí dé. Bẹ́ẹ̀ bá lọ bá wa yá bàálù. Ẹ kọ lẹ́tà síjọba àpapọ̀. Bẹ́ẹ̀ bá lọ state míì tí wọ́n bá ní. Ẹ jẹ́ kán tètè wọnú igbó yẹn. Kán fò lókè kán wò kán rí àwọn ọmọ yẹn. Eléyìí ò gbọdọ̀ dàbí Chibok girls o. Eléyìí ò gbọdọ̀ dàbí Chibok girls o. This is Yoruba land. Ẹ jọ̀ọ́. Ọlọ́run ní jí ó dàbí Chibok girls. Ẹ ń gbìyànjú ẹ̀ ń try. Ṣùgbọ́n ìmọ̀ràn náà ni kíjọba àpapọ̀ má dá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kán má sọ pé wàhálà wa ni. Ní tó mú ọ̀gá ọlọ́pàá
ọ̀gá ọlọ́pàá pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà láti gbéra láti wá síbẹ̀ yẹn ó túmọ̀ sí kó ká wọn lára ọmọlúàbí ni ṣùgbọ́n ó ní di irinṣẹ́ ọlọ́pàá ńlá yàtọ̀ kíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ tún kọ special letter ẹ bá wa kọ sí iléeṣẹ́ ìjọba àpapọ̀ kán má da yín dá eléyìí sọ̀rọ̀ ojú tí nǹkan kan ṣẹlẹ̀ nìkan ìjọba rẹ̀ no don't do that lè sọ̀rọ̀ pé APC ọbọ̀ta o PDP ọbọ̀ta o Akolu ọbọ̀ta o no live ayé àwọn èèyàn tí ẹ bá ti rò péré ni tẹ́lẹ̀ tí gbogbo yín lè rí fídíò bí tẹ́ ti dú bàbá yẹn lọ́rùn gbogbo yín lè rí náà tẹ́ bá rò péré ni gbogbo yín lè rí fídíò yẹn náà àwọn ará bí they are taking our peace look see that God nílùú tó lọ́ba tó níjòyè wọ́n dẹ̀ tún send fídíò síta pé kí ni a fẹ́ ṣe kí ni ìjọba fẹ́ ṣe look whatever it takes and láti rescue àwọn ẹni yẹn ẹ tètè rescue wọn gbogbo tẹ́ ẹ bá ṣe gbogbo tó bá ná yín láti kọ́kọ́ rescue àwọn ẹni yẹn náà káwá mọ bá ṣe gbógun ti àwọn ará bí kí eégún wọn kó má ṣẹ mọ́ mo sọ yìí mo dúró ná òpònú èèyàn afọ́fúngbẹ̀mú àpọ̀dà ẹni yóò rí eléyìí gẹ́gẹ́ bí ìbọn òṣèlú gbogbo wa pátápátá ẹ má jẹ́ ká lò rárá for anything gbogbo àwa olóṣèlú tá a fọ́n sórí social media mo rọ̀ yín ẹ bá mẹ́lò gbogbo ohun tó jẹ mọ́ṣèlú yẹn dẹ̀ ẹ bá wa laago eléyìí kí tìjọba máa já for now wọ́n ṣe primary ni wọ́n mẹ́nìkan ni wọ́n mẹ́nìkan ni àwọn ilé ò ṣe primary ni àwọn ilé ń bínú ni ẹ jẹ́ kó gbogbo wa kọ́ ká máa bínú sí nǹkan ẹyọ kan nǹkan tí kọ́kọ́ máa bínú sí nìsín ni pé bí wọ́n ṣe wọlé tán gbà wọ́n nílẹ̀ ni bí wọ́n ṣe wá challenge wa in this part of the country nǹkan tí ò kí ń ṣẹlẹ̀ tán wá ṣe fún wa ẹnu kan ṣoṣo tí gbogbo wa fi sọ̀rọ̀ tá a bá mú wọn tán tá a gbà wọn mọ́ wa tán tíjọba bá ń prepare bí wọ́n ṣe ṣètò ètò ààbò tí wọ́n tún ṣètò ààbò sàn ṣiṣẹ́ wọn lọ lè padà sídìí òṣèlú advice ni mi ò pàṣẹ o Oriyomi Hamzat lórúkọ mi Ọlọ́run máa ṣọ́ wa àníjọ́ wood ẹ ṣeun. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin yẹn wá ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o lẹ́nu Alhaji Dr. Oriyomi Hamzat kí ni nǹkan tẹ́yìn rí sí gbogbo nǹkan tó ti ń sọ látàárọ̀ yìí kí ni nǹkan tẹ́ rí gbámú nínú ẹ̀ ẹ jẹ́ darapọ̀ ní abala rẹ̀ wúṣù kẹ́ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri àwa ní rí jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ìpátánà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn Àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà atúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.